kí Ọlọ́run gbà wá, kí Ọlọ́run má jẹ́ ká bí ọmọ àbí ìpabẹ́. Ṣe rí tó bá ń tọrọ ọmọ, tá bá ń tọrọ ọmọ, tá bá ń fẹjú koko nítorí ọmọ, a gbọ́dọ̀ fi làákàyè béèrè ọmọ o. Ìyá kan ló bí Yomi o, Yomi, bẹ́ẹ̀ ni, ìyá kan ló bí. A gbọ́dọ̀ fi làákàyè béèrè ọmọ gidi, kì í ṣọmọ àìmọye orí, àwọn orí yẹn ti burú. Ṣé ń gẹ́tì mi sí? Irú orí Yomi tí orí ẹ̀ ò bá gbàbọ̀dé, ẹ wo nǹkan tó ń jáde lẹ́nu Yomi, ẹ̀yin èèyàn mi, tí orí Yomi ò bá gbàbọ̀dé, ẹ wo nǹkan tó ń jáde lẹ́nu Yomi. Yomi ń sọ pé òun fi iṣẹ́ òun lẹ̀, òun fún oògùn lẹ̀, òun fi iṣẹ́ tó ń ra mọ́tò fún òun, tó ń ṣe gbogbo nǹkan fún òun fi student òun lẹ̀, òun sì kí justice for Mohbad. Ọlọ́run o. Bàbá Kórèdé, ó fọmọ́lẹ̀, ó fi iṣẹ́ lẹ̀, ó fi gbogbo nǹkan ẹ̀ lẹ̀, òun sá kiri olóhùn sì kí justice for Mohbad. Ṣé wọ́n pè ẹ́? First to begin with, is there a contract to sign pẹ̀lú justice for Mohbad? Àbí torí àtijẹ àtẹnujẹ tó lọ ṣe orí báwọn èèyàn ń gbowó, ìwọ náà fẹ́ gbowó? Àwọn tó ń ṣe justice for Mohbad, most of them, wọ́n ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣe justice for Mohbad by the side. But ìwọ gbà sórí òun paṣẹ tiẹ̀ tì, òun sá kiri, wọ́n lé ẹ̀ o, wọ́n fẹ́ pẹ́ o. Mi ìrírú eléyìí láyé mi, ó tún wá sọ pé wọ́n fẹ́ pẹ́ o, wọ́n lé ẹ o, wọ́n ṣe kinní kan. Na so I dey look. Bẹ́ ṣe wà, lèmi náà wà confused pé ẹ gbà mí kẹ́ ẹ gbà mí lọ́wọ́ ọmọ tí ò gbọ́n yìí kẹ́ ẹ. Kí ló ṣe fún, kí nìyá ẹ ṣe fún anybody tó fẹ́ pé èpè ìjà ẹ tó Yomi? Bàbá ẹni sùúrù o, àwọn òbí tó bí ọmọ yìí wà láyé o, ìyàwó ẹ̀ wà láyé o, àbúrò ẹ̀ wà láyé o, gbogbo fámílì ẹ̀ wà láyé o. Wọn ò sá kiri torí justice for Mohbad o. Ìwọ tó ò tán mọ́ wọn, ìgbà tí Mohbad wà ní ayé gan, o ò mọ̀ tábà tó pé nǹkan tó ń dùn ẹ̀ nìyẹn. Tó ò tán mọ́ wọn ló ń sá kiri pé ṣe báwo náà ṣe máa gbé kinní lé ẹ lórí, wọ́n ń gbé láti lé ẹ lórí, ìwọ ló mọ nǹkan tó ṣẹnu justice for Mohbad, wọ́n ò gbé anything mọ́ ẹ lórí, ìwọ ló wá ṣẹ̀ṣẹ̀ go and look for job and go and work. Mo ń béèrè question kan gan lọ́wọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe justice for Mohbad. Ọjọ́ tó bá sin Mohbad, ẹ jọ̀ọ́ ibo lẹ fẹ́ fojú sí, kí lẹ fẹ́ continue àti máa ṣe? Ọjọ́ tó bá ti sin Mohbad, kí lẹ fẹ́ continue láti máa ṣe? Ṣé béèrè ò fàjà? Mo ní kí béèrè lọ́wọ́ yín ni, torí Yomi sọ pé òun pàṣẹ tòun tì, òun lé òkú tó ti kú, ìwọ tó wà láyé òun lé justice fókù tó ti kú, ó fi iṣẹ́ tiẹ̀ tì, ó fi life ẹlẹ̀. Ìwọ tó jẹ́ pé celebrity, tó bá ti rẹ́ pé most of àwọn tó ṣe justice for Mohbad, most of them blogger ni wọ́n, iṣẹ́ táwọn ń ṣe jẹun nìyẹn. Ìwọ tó kì í ṣe blogger, mi ò mọ bó ṣe rápálá wọnú justice for Mohbad o, torí owó. Yomi, wo nǹkan tó ń bọ́ lẹ́nu ẹ̀, ọ̀dọ́n bọ́bọ́ ìdẹ́ bímọ sáyé, kí ọkùnrin tó kókó bọ́ ẹ̀ ló bò, ó gbọ́dọ̀ kọ́kọ́ mọrú ọkùnrin tó jẹ́ o. Ọmọ ẹ máa rí bó ṣe ń ṣe rádarà dancing, ó fi ọmọ yẹn lé, ọmọ yẹn máa dàgbà, ó máa rí gbogbo time tó ń kéré tó spend pẹ̀lú òun, tó ń sọ pé òun ṣe justice for, tó bá dẹ̀ ń lé ẹ kiri inú justice for Mohbad, ó dẹ̀ kúrò ń bẹ́ẹ̀ tó bá fẹ́ pa ẹ́, kó lọ mójútó àwọn ọmọ ẹ̀. You have left celebrity zone. You are now a blogger, full-time blogger ni. Blogger tiẹ̀ o tún tọ alágbe blogger nítorí òun tọrọ jẹ ni. Tọ́pìkì kan kò yẹ pé ọjọ́ tó bá sin Mohbad, sí bàbá ẹ̀ bá kọ̀ dìde lẹ́nìí tó sọ pé òun fẹ́ lọ sin ọmọ, kí ló wá máa ṣẹlẹ̀? Another wasted man.
another finished man. Well, kì í ṣe pé o ní kárí àgàn ọ̀nà Nollywood náà torí ìyẹn ò tẹ́ gbọ́dọ̀ but ó sì lè ṣiṣẹ́. Kì í ṣe pé o ní kárí à nínú Nollywood náà lọ títí ó sì lè ṣiṣẹ́ náà. Another finished man. Finished man. Na so I dey look pé ẹ gbà mí kẹ́ mi ò rí irú eléyìí rí. Mi ò rí irú eléyìí rí ẹ̀yin èèyàn. Ó wá ń jà fitafita. Jọ ń torí Ọlọ́run contest voice tó gbé jáde yẹn. Àbí WhatsApp tẹ́ gbé jáde. Ṣé nísìnyí ọlọ́yẹ máa rí wa mú lórí social media yìí. Nísìnyí ló rò pé anything nǹkan tó bá wù yẹn gbé jáde. Kẹ́ gbé wù mí ibi tó ti ń dúbù Mohbad jáde AI ni. Nǹkan tó wá ti lè wù yín sìn kẹgbẹ́ àtẹ̀dúpẹ́ pé AI ò tí kàn mọ̀ dáadáa nígbà tí Mohbad kú. Torí àìmọye nǹkan tẹ́ ẹ̀ bá ti gbé jáde tẹ́ ẹ̀ fi máa manipulate justice. Àìmọye nǹkan tẹ́ ẹ̀ bá ti gbé jáde. You people, Ọlọ́run ní ìlú ti yín rí. Láàárín ara yín ẹ tún dìtẹ̀ ara yín torí pé ẹ fẹ́ gba justice for Mohbad. Táwọn kan bá ti gbowó jù problem ti wà. Téèyàn kan ò bá rówó gbà problem ti wà. Ẹ máa bára yín jà. Mo ti súnmọ́ Wùmí jù problem wà. Òun ni mo sọ pé kọ́ da gbogbo yín nù. Tí ó bá ń ṣe pé bàbá Mohbad jẹ́ olórí burúkú ni. Ó yẹ kó ó rí bí gbogbo kíní ìṣeré rádaràda. Àwọn èèyàn kàn milk justice for Mohbad ni. Òun ló fà kí gbogbo kíní ìrírí rádaràda tí Yomi ò wá lè ṣiṣẹ́ alápá má ṣiṣẹ́ kò lè lọ bí iṣẹ́. Ó ń sọ pé yẹn òun tó ń ja justice for Mohbad ṣó easy ni. Ṣé wọ́n bẹ̀ ó fi iṣẹ́ ẹ̀ lẹ̀ ó fi gbogbo nǹkan ẹ̀ lẹ̀ ó lọ ń ja justice for Mohbad. Ṣé wọ́n pè ẹ̀ sí? Àwọn nǹkan tí mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n pè ẹ̀ sí? Wọ́n pè pé Yomi wá bá wa ja justice wọn ò ní lọ́ọ̀yà wọn ò ní family wọn ò ní gbogbo nǹkan tó ń lò. Tí bàbá bá palẹ̀ ọmọ ẹ̀mọ́ lẹ́ni tó lọ sí ojú yín máa já ẹ̀yin ò gbé gbogbo ojú gbogbo yín máa já. Ẹ rí àwọn àpàdà ẹ jẹ́ àganu sí contest WhatsApp tó gbé jáde. Wùmí sọ pé sister, I am scared that the truth will come out. I regret pushing my husband. If the truth come out, my life is finished. Yomi ló release kìíní yìí o. Ẹ jọ̀ọ́ bá bèrè lọ́wọ́ bọ̀dá Yomi. Kò ní ìdí kẹ́ release anything. Our public ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ti mọ́lẹ̀. Ẹgbà court, ẹni SAN, ẹni barrister, ẹni lawyer. Kílẹ̀ ní. Ẹni lawyer tó ń ṣiṣẹ́ outside Nigeria. Ẹni lawyer, ẹni SAN tó ń ṣiṣẹ́ nínú Nigeria. Kò sí nǹkan tẹ́ ẹ̀ ní. Ẹ bá wa sọ fún kí ni wọ́n porúkọ ẹ̀. Ẹ sọ fún wọn. Ẹ bá wa sọ fún wọn pé evidence tẹ́ ní ní ẹ gbé lọ sí court kẹ́dẹ̀ lọ proof ibi tẹ́ ẹ ti mú jáde. We don't need anything on social media. Tí gbogbo yín bá ní anything àtijọ́ ilẹ̀ tí ní nǹkan gbogbo nǹkan tẹ́ ní dẹ̀rẹ̀ ẹ̀ lè gbé lọ sí court o. How do we know that Wùmí ló kọ kíní? Ibo ni Yomi ti rí WhatsApp chat ibi tá a ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Àbọ̀ tí ń hack fóònù bíi ti VDM. Fóònù tó hack ìgbà tó hack ẹ̀ a máa kọ́kọ́ ṣe kéèsì pé you are a felony. You are a criminal. You are a criminal. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ kéèsì pẹ̀lú yẹn. Wípé crime ló commit. Tó lọ ń ṣe kíni? Tó lọ bí àwọn lọ hack ọmọ ọlọ́mọ ní okùn tí ẹ yẹ̀yàn. Tó hack ọmọ ọlọ́mọ jáde. That is a crime. A great crime. Number 2, if you know that okay, you did not commit any crime. Nǹkan yọ kan mo fẹ́ sọ fún ẹ. Ní pé take any evidence you have against me to court. Take any evidence you have against me to court. Don't be bringing any evidence to social media. Torí pé ẹ fẹ́ tọrọ bárà lẹ ṣe ń wá sórí social media.
torí pé ẹ fẹ́ tọrọ bárà lẹ ṣe kí ni lẹ ṣe ń wá sí orí social media. We have seen this pattern over and over and over again. You people, you do not have anything to add. You don't have any value to add. You don't have any value to add. Torí pé ẹ fẹ́ tọrọ bárà. You will cook up something, you bring it to people on social media, you say that Wunmi sọ báyìí, evidence is any lele, nǹkan báyìí ló ṣẹlẹ̀. You will now bring all those things. You now put it, Gomo said, this is 2026. Nobody is giving anybody she. Kò sí nǹkan tẹ́ lè gbé jáde àtijẹ́ àtimúlẹ̀ ń bá ká. This case is in court. Ó máa easy fún yín láti present ẹ̀ sí lọ́ọ̀yà yín, lọ́ọ̀yà bàbá Mohbad. This case is already in court. Ẹ fún lọ́ọ̀yà bàbá Mohbad kó gbé fádájọ́ kó argue ẹ̀ ní court. Any other thing apart from that, we don't believe. Any other thing apart from that, we don't believe. Kò sí nǹkan tẹ́ ẹ̀ tí fi castigate ọmọ ọlọ́mọ yìí. Kò sí nǹkan tẹ́ ẹ̀ tí ṣe fún Ọmọwùmí. Kò sí. Any other thing, we don't want to believe. We don't. Gbogbo ẹ̀ náà donation náà ni o. Torí donation ni o. Torí donation, torí ebi ti pa Yomi ẹ̀gbọ́n tó sọ pé òun ti fi iṣẹ́ òun lẹ̀, òun ò ní nǹkan kan mọ́. Torí ebi ti pa wèrè ni o, torí donation ni o. It's all because of donation. It's not because of anything. Bringing doctored WhatsApp to us like we're a fool. So ìgbà tó wá gbé WhatsApp yẹn wá, ṣé ká máa gbọ̀n pìpìpìpìpì káàkiri ni? Torí I don't understand. Ṣé ká máa gbọ̀n pìpìpìpìpì káàkiri? Ọmọdé yìí, ẹ ti pọ̀ jù lórí ẹ̀ kẹ́ má tí ì rí nǹkan fi mú dání. Ẹ ti pọ̀ jù. Ẹ ti pọ̀ jù lórí ẹ̀ kẹ́ má lè rí nǹkan ẹyọ kan tẹ́ máa fi ṣe kí ni tẹ́ máa fi mú dání. You are too much. At the end of the day, nothing. You literally have nothing. Ọmọwùmí. Kí ló dé ná? Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ni gangan, kí ni problem yín? Tẹ́ bá gbé ẹ má jẹ́ ṣépè fún yín o. Ọmọ àlè kan ó gbé kí ló ń pè? Ó gbé passport Wùmí jáde. Ìkan wọ́n lọ crop orí Wùmí sí orí èèyàn kan tó ń ṣe PORN. Bẹ́ẹ̀ ni wọ́n lọ crop orí Wùmí. Lọ́ọ̀yà jáde ó ní Wùmí ní 100 NIN number. Ìwọ náà tún jáde ó tún gbé chat míì jáde. Gbogbo yẹn kó sì lọ gbogbo nǹkan tẹ́ bá ní against ẹ gbé lọ sí kinní. Ẹ má máa wá subject ọmọ yẹn sí bully lórí social media torí pé fẹ́ gba donation àti blogger àti lawyer àti kinní. Mi ò mọ ibi tí lawyer máa kúrò ní court, kò ríṣẹ́ ṣe nínú court, ibi tó ti máa ríṣẹ́ ṣe online ni. Any small thing online ni lawyer ń sábọ̀. Òdìdí lọ́ọ̀yà ṣé kò yẹ kí bẹ́ẹ̀ ti yé yín sí pé àwọn pípọ̀ ẹ̀wọ̀n ní nǹkan kan lọ́ọ̀yà ò rí nǹkan kan against Wùmí ó sáwá sórí TikTok ó wá ń blog Wùmí lórí TikTok. A barrister that turned to a blogger. A barrister that turned to a blogger. Ó wá ń blog Wùmí lórí TikTok torí àtijọ́ àti mú torí donation ní gbogbo nǹkan tó ń ṣe yìí kẹ́ lè fún wọn lówó. Torí donation ni wọ́n ṣe fẹ́ kọ́rọ̀ ẹ̀ kúrò lẹ̀ mò ń sọ fún yín. Look at what Yomi is saying now. Òun fi iṣẹ́ òun lẹ̀, òun fi gbogbo nǹkan lẹ̀ torí òun wájọ sí ta ló rán iṣẹ́? Ta ló rán iṣẹ́? Bàbá Mohbad gbéṣẹ́ rán ẹni àbí Mohbad ló gbéṣẹ́ rán ẹ torí kò yé mi. Ta ni ó pàṣẹ TNT tó wá ń gbọ́ justice for Mohbad tó wá ń block justice for Mohbad inú gbogbo èèyàn? Kò sí náà àfiwọ́ nìkan. Kò sí. Ẹ wò ẹ má gbórí ọ̀bọ dání fáwọn pípọ̀ yìí. Olè oníjìbìtì ní gbogbo wọn. Olè náà fẹ́ jà, oníjìbìtì ní gbogbo wọn.
báwo ni géńdé ọkùnrin ṣe máa sọ pé òun fi fámílì ilẹ̀? ẹ imagine irú Alhaji báyìí kó fi fámílì ilẹ̀, kó fa àwọn ọmọ ilẹ̀, kó fi mí ilẹ̀, kó wá sá lọ sí Canada, kó wá máa sọ pé òun wá justice for Mohbad kiri o, kó dáwó fóun o. ẹ rí pé ayé ọkùnrin yẹn ti bàjẹ́ ni. kó fi ṣẹlẹ̀, kó fi gbogbo nǹkan ẹ̀ lẹ̀. Ọlọ́run náà ń gbàdúrà ẹ̀ tẹ́lẹ̀ o. kó wá máa sọ pé òun wá justice for Mohbad. wípé ẹ̀yin èèyàn ẹ rí bí mo ṣe ń ṣiṣẹ́, ẹ ṣe kíní kan, ṣe àwa lọ́rùn iṣẹ́ ni. ìgbà tí justice for Mohbad ò pè ẹ́ ò dẹ̀ kúrò ń bẹ̀. wọ́n ní kádàrá ẹ̀ mọ́. tí Mohbad ò bá wá kú ńkọ́? tí Mohbad ò bá wá kú ńkọ́? ẹ jọ àtẹ̀dúpẹ́ ẹ̀ kígbe pé ọwọ́ yín báyìí ẹ̀yin fara yín lẹ̀ ń ṣera yín. ẹ̀ kígbe pé Ìyábọ̀ Òjó ẹni Wùmí ti Mohbad ẹ ló sọ pé ẹ̀rù ń bá wọn, ẹ̀rù ń bá Wùmí ọmọ tó wà lórí TikTok tó ń tanú ẹ lọ, ẹ̀rù ń bá ẹ̀yin gángan lẹ̀rù ń bá. ẹ gbàgbé ẹ̀yin gángan lẹ̀rù ń bá torí ẹ mọ̀ pé tó bá sin Mohbad àbí tí DNA bá ti jáde kò sí ṣó mọ̀. ẹ jọ̀ọ́ bá ń bèrè lọ́wọ́ Yomi tó bá ti sin Mohbad sí kí ló fẹ́ padà sí. ẹ wo kò sí wàhálà.